tó alákòóso ayé òun náà lẹ́ ń wò yìí. Sinimá kan tó lágbára ni, ó gbóná ó kọjá bẹ́ẹ̀. Àwọn òṣèré tó kópa nínú eléyìí ni Délé Òdùlé, Arínájà, Owólabí Àjàsá, Madam Sajẹ, Lékan Ọlátúnjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò, sinimá yìí dá lórí ọmọkùnrin kan tí ó jẹ́ alágbára láàrin ìlú wọn. Agbára yìí pọ̀ débi wípé a tún mọ̀ sọ wípé òun kì í ṣe ẹgbẹ́ ọba ìlú wọn. Nínú sinimá yìí bákan náà lẹ́ ó ti rí ọmọkùnrin olórin kan tí ó dé ibi tí ó ti fẹ́ ṣe eré lẹ́yìn tí ó gborí eré lọ́wọ́ àwọn tí wọ́n pè é. Ṣùgbọ́n òun ni ọmọkùnrin yìí lọ ń sùn ní patí o, kàkà kí ó kọrin. Bákan náà lẹ́ ó tún rí ọmọbìnrin kan náà tí òun náà ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀kọ́ rẹ̀ tí àwọn òbí rẹ̀ sì pinnu láti rán lọ sí òkè òkun. Inú ìpalẹ̀mọ́ eléyìí ló wà tí ẹnìkan fi yọ sí ní àwòrán ara rẹ̀ tí ó sì sọ fún wípé òpin ti dé bá sí ìgbésí ayé rẹ̀, wípé ìjọ́ náà ni yóò kú. Ẹ wò, Gọ́ńgọ́ sọ nínú sinimá yìí. Ìpàdé tún di nínú apá kejì tẹ́ ó ti mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ gbogbo bí ó ṣe ṣẹlẹ̀. Kò ní jù báyìí lọ, ó dìgbà.